God has joined together, let no man put asunder. Ìrètà sùn ní èdè nígbéyàwó kìíní. Ìbùkún tábù fún wọn ó wá síbẹ̀síbẹ̀. Alára ẹja ń lọ ẹja rẹ̀ lé Ayọ̀bámi Àkànjí Adélani ọmọ wọn ló wòdù ọmọ Ajíbọ́sìn ọmọ Ègbòjà ọmọ Lágún Àrẹ̀ ńlẹ̀ òwú ọmọ ẹ̀fún rojọ́ epo òun pẹ̀lú aya rẹ̀ Linda Anna Adelani àwọn gan ni wọ́n ń ṣayẹyẹ ìgbéyàwó ìyẹn ọlọ́dún mẹ́ẹ̀ẹ́dógún. Ẹ kú ọdún bàbá Oyin Kánṣọ́lá bàbá Oyin Dàmọ́lá bàbá Oyin wọnú ọlá mo ní ṣe mọ́yin mẹ́ta ló pè mí mò ń kẹ́rẹ́ ó ní ẹ wá bá wa kí bàbá òun ìyá wa àwọn ọlọ́kọ̀ tó wà wá wáyé ó jẹ́ ṣe pé boko òkè pìnì boko òkè ẹ̀kọ́ wá ní kọ́mọ ó jẹ kí wọ́n tó jẹ. Lọ́jọ́ tí ò sówó lọ́jọ́ tí ò sí nǹkan kan dádì àmọ́ mi Àkànjí lọ́lá olúwa kí sọ ọmọ kó ta fún yín jẹ. Àwọn ní ń bá yín dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wọ́n ní kínkín wọ́n ní kìyínkìyín délédélé. Ọyẹ ẹ̀jẹ̀ ń kí Ayọ̀bámi Adélani Àkànjí ìyẹn tí í ṣe bàbá ẹ̀yìn tí ń bá wá dé kí n lọ kí Linda Anna Àkànjí ọmọbìnrin tó rẹwà púpọ̀ bí ti kọ́ àdọ́gba délẹ̀ bí ìrù ẹṣin ọmọbìnrin tó pọ́n wẹ̀ bí ọ̀lẹ̀lẹ̀ àwọ̀ tìbí handsome daddy ló fẹ́ beautiful mommy lọ́lá Olódùmarè kẹ́ẹ̀kú bọ́mọ owó tí gbólé arọ́ àgbẹ̀ ewu ń tọrí àdọ̀gba òmù ń tó ṣe àgbórákòrò ń tìgì lọ́lá Olódùmarè ẹ ò ní kú kíákíá lọ́lá Ọlọ́run kẹ́ẹ̀jọ fọwọ́ gbáwó kẹ́ẹ̀jọ fèrègì jóbi lọ́ọ́ kárí Ayọ̀bámi Àkànjí afúnimáṣìrègùn aláṣẹ àtolùdarí IAS Unique Homes and Properties ẹja lọ sí Colchester ní UK ká lọ bá wọn ṣayẹyẹ mo kí yín kú ọdún ọmọ wọn ló wù òdùdù lẹ́ẹ̀kú ọdún ẹ̀yin ọmọ àjírí ọmọ àjíyìn ọmọ ajílálá ọ̀sùn yẹ ọmọ alára lọ́rùn àjílé ọmọ Ajíbọ́sìn ọmọ Ègbòjà mo kí yín kú ọdún ẹ̀yin ọmọ Lágún Àrẹ̀ ńlẹ̀ òwú ọmọ ẹ̀fún rojọ́ epo ẹ̀yin ọmọ ajílà mo kárí ọmọ arígbá ńlá buwó ilé ọmọ atẹ́wọ́ gboyè ọmọ abọ́rọ̀ gboyè ọmọ afọ́bẹ̀wá gboyè nílé òwú ọmọ asọ́lá gbore ọkù sùúrù ọmọ Olúṣọ̀nà kí àjírí ọkù tọ́jú Linda ọmọ òdúdú ọmọ òdèdè ọmọ ògègè ọmọ orí ìrókò ọmọ alábíàmọ ọmọ aládé làgbà bẹ̀gbẹ́ yọ̀yọ̀ bàbá Oyin mẹ́ta máa gbọ́ bàbá olówó lọ́sọ̀lá sójú ọmọ ẹni mẹ́fà rẹ̀ wò sà ó nílò rẹ̀ dẹ̀dẹ̀ ó mú kẹ́ ẹ̀ wálé àwọn abẹ́rẹ́ pé kí ni lágbèmí rẹ̀ kó fi márùn tó kù ṣe ọmọ tó kúkú fi márùn ẹ̀ ṣe bàbá tí ń ló pàkìkì ó pa èkì ó kó nírù ó kó níjó ó tún kó ní bàtà kankan bù ṣe lójú agbo ó kí ẹ ọmọ aṣọ lágbóore ilé ọmọ Olúṣọ̀nà kí àjírí ilé ọmọ Òkòyè ọmọ Àlàbí ilé ọmọ alájì láyé ọmọ alájì lóde ọ̀run ọmọ alájì tó dùn dùn tó lè gbó bàrà tó lè gbó ọpá bàbá yín àgbọ́dọ̀ gbowó odò lọ́wọ́ òtú àkẹsàn ń gbọ́ta níjẹ́ gbowó odò lóhùn Linda mo kí ẹ kú oríire mo kí ẹ kú sùúrù ilé ọmọ Ìjẹ̀bú Olójò ọmọ adúrúnmádé ọmọ adúrúnmọ́sù pẹ̀lú ẹjẹ àlọ́ kú ọdún ọmọ ẹlẹ́dìyẹ ògógó mága tó ń yé bí awó kẹ̀kẹ́kẹ́kẹ́ ilé ọmọ ẹlẹ́dìyẹ balókun omi lìlì ara orokun ara ọ̀rá níyẹ ilé àfijú Ìjẹ̀bú tí fọkọ rẹ̀ já pinnu àlọ́ kú ọdún ọmọ anísúlẹ́màmà lọ́bẹ̀ ọbẹ̀ tí ń bẹ́lẹ̀ yóò lè bẹ́sùn yaba tó bí ẹ lọ́mọ bóyá ẹ tẹ́wọ́ ọmọ aláṣẹ wọn fẹ́ wúre ilé ìgbín kì í gbóná lọ́lá Olódùmarè ilé yín ò ní gbóná àfẹ́pá lọ́mọ aráyé ń fẹ́ náà ọmọ aráyé ò ní fẹ́ yín pa omi tán lára ẹja ọlá ò ní wọ̀n yín ọ̀dà tó kì í dá àwọn owó ò ní wọ̀n yín ẹ̀yin ti sọdún èyí ná kẹsẹ̀ yìí tọ́pọ̀ táyà tọkọtọmọ ni obìnrin àjòjì ọkùnrin àjòjì kò ní dẹ́ẹ̀dẹ̀ irú lọ́lá Olódùmarè kẹ́ ẹ̀ fọwọ́ pa ó kẹ́ ẹ̀ fèrè ìjó Oyin mẹ́ta ló ní kí n fèyí kì í dédélé ọmọ aláṣẹ ló kọ́ tèmi àbá yín tí ò ní bèjì ó nẹ́rẹ̀ bára wa ṣe ẹjẹ́ àjọ sàmí ẹ̀.